tọ́dún bá ti dé ọlọ́dún àmọ́dún ẹ̀ lọ́dún o wọ́n ní kẹ́ ẹ gbéná wá kẹ́ ẹ gbátùpà wá kẹ́ ẹ wọṣọ kẹ́ ẹ wọ bàtà ká lè dùjọ́ lọ kí aya Fáminú kú oríire ayẹyẹ ọjọ́ bí 40 ọdún lókè èèpẹ̀ nítorí gbogbo ọjọ́ 14 oṣù kínní ní ayẹyẹ ọjọ́ bí màmá ògo Olúwa ẹni iyì ẹni ọ̀wọ̀ ẹni ẹ̀yẹ ojúgun régé eyín fún jowó eyín mẹ́nugún èjì mẹ́nugún régé adọ́gbadélẹ̀ láàrin obìnrin ìyáàfin Oyèdòkun Ọpẹ́yẹmí Adétóun Àdùkẹ́ aya Fáminú of Ìgbàjọ land màmá Emmanueli màmá Adébọ̀wálé màmá Ìlérí Olúwa ìwọ náà ni màmá Princess Ìtùnú Adéọlá Fádípẹ̀ ló rán mi sí ọ ló ní kí n kí ọ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí òní ó ní kí n kí ọ ní gbèjégbèjọ ó ní kí n kí ọ lọ sílé bàbá rẹ Prince Adéyẹyè Oyèdòkun ní ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà ọ̀kan yìí lulẹ̀ ó kù kan ṣèbí kan tó kù lẹ́bí ń sara rindi nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ẹlùkẹlùkàn tó dájà sílẹ̀ lọ́jọ́ sí ìwọ lọmọ olódò kan ò téréré Adétóun ìwọ lọmọ olódò kan ò tarara Adétóun ìwọ lọ dúdún aṣòdé dẹrọ Adétóun ìwọ lọmọ agbódòporo nímòye ìwọ lọmọ mọ̀sùlẹ̀lẹ̀ mo gbáyì níjẹsà Adétóun ìwọ lọmọ igba ọkọ́ igba àgbà ẹgbàágbèje àdá ń bókè sọ̀tá lọ́jọ́ sí òkè ò jẹ́ bẹ́ẹ̀ lòkè ò mú nílé bàbá rẹ òkè náà ló padà rẹ́yìn àṣebí Adétóun ìwọ lọmọ agbọ́ tí kalẹ̀ má sọ rẹ òṣèré ọmọ olóbì ìṣègbè Adétóun ìwọ lòṣèré ọmọ olóbì ìṣẹ̀fà tó bá sọ fi yóò sọ̀pa ǹjẹ́ ọmọ olóbì kan àjẹfọwọ́ra mú díẹ̀ lọ́mú tẹnigbọ́lá ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ Adéọlá Fádípẹ̀ ló ní kí n kí ọ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí òní ó lé òsọdún ọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ Elédùmarè ọba nínú owó nínú ọlá nínú ìgbéga nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ó ní ọdọọdún ní sápó ń rúwé ó ní lọ́jọ́kọ́jọ́ gẹ̀rúgẹ̀rú là ń béwé kúkú ndùkú lóko ó ní bójúmọ́ bá ti mọ́ pèrègùn amáwọ̀ tútù wálé ayé ó ní ògbó àgbórá kò ń taun adàgbàrá kò ní ti gbé ó ní wàá gbó wàá tọ́ olóhun tí ń múni rántí ọjọ́ ìbí sunkún kò ní ṣẹlẹ̀ sí ọ láṣẹ Elédùmarè ọba.